Àìfún ara àti ọkàn nísinmi tí àwọn olóyìnbó ń pè ní stress máa ń ṣẹlẹ̀ nígbà tí ènìyàn bá ń ṣiṣẹ́ tàbí gbé nǹkan tí ó ju agbára rẹ̀ lọ. Bí ara kò bá gba ìsinmi tó yẹ, ó máa ń dàbí wípé ènìyàn wà nínú ewu ńlá ni. Ó máa ń jẹ́ kí ọkàn máa mí gúlegúle ju bí ó ti yẹ lọ, èyí tó máa ń jẹ́ kí agbára dínkù. Èyí ni wọ́n sì ń pè ní èsì tàbí àbájáde àìfúnra àti ọkàn nísinmi, ìyẹn fight or flight stress response. Àìfún ara nísinmi tí wọ́n ń pè ní stress máa ń ranni lọ́wọ́ nígbà mìíràn tí ènìyàn bá ní iṣẹ́ agbára tàbí eré ìdárayá láti ṣe, bíi eré sísá tàbí ènìyàn fẹ́ tètè parí iṣẹ́ kan lásìkò. Ṣùgbọ́n bí ènìyàn bá wá tẹra mọ́ iṣẹ́ agbára tó le láì fún ara nísinmi tó yẹ, ó lè mú ìpalára wá fún irú ẹni náà. Bí ara bá ti wá ń ṣàfẹ́rí ìsinmi ṣùgbọ́n tí ènìyàn kọ̀ láti fún un, àwọn àpẹẹrẹ wọ̀nyí ló máa jẹyọ bíi orí fífọ́, inú kíkan, ẹ̀yìn ríro, àìrí oorun sùn déédéé, tó tún lè mú àwọn ẹ̀yà ara kọ̀ọ̀kan kúrẹ̀tẹ̀, tó lè mú kí ara náà má ní agbára láti kọjú ìjà sí àrùn tàbí àìsàn tó bá fẹ́ wọlé. Tí ènìyàn bá ní àrùn tàbí àìsàn kan lára, àìfara nísinmi tún lè ṣàkóbá ńlá fún un. Ó tún lè mú kí ènìyàn má jáfáfá tó lẹ́nu iṣẹ́, nínú ìgbéyàwó, ní ilé ìwé àti ibòmíràn tó yẹ kí ènìyàn ti ṣe ojúṣe rẹ̀. Kí wá ni ènìyàn lè ṣe láti ṣàkóso àìfún ara àti ọkàn nísinmi? Kí ẹni náà wádìí ohun tó ń fa àìfún ara nísinmi nínú ayé rẹ̀. Ẹ̀kejì ni pé kí irú ẹni náà wá ọ̀nà láti ṣe àdínkù sí àìfún ara nísinmi tó. Òmíràn ni pé kí ẹni náà lọ kọ́ ọ̀nà tuntun láti dárayá kí ó sì fún ara nísinmi àti láti ṣe àdínkù sí ìpalára tí àìfún ara nísinmi lè mú wá. Báwo wá ni ènìyàn ṣe lè ṣe òdiwọ̀n wàhálà tí ara ń ṣe? Ìgbà mìíràn wà tí òye ibi tí àìfún ara nísinmi, ìyẹn stress, ti ń wá yé ẹni náà. Bí àwọn ìṣẹ̀lẹ̀ kan bá wáyé nínú ìgbé ayé rẹ̀, ó lè mú kí ara má gba ìsinmi tó yẹ, bíi tí ènìyàn bá pàdánù olólùfẹ́ rẹ̀, tí ènìyàn bá fẹ́ ṣe ìgbéyàwó tàbí ìkómọ, ayẹyẹ ìṣílé, ìgbàyè lẹ́nu ẹ̀kọ́ṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tí iṣẹ́ ńlá kan bá wà fún ẹni náà láti ṣe àṣeyọrí nínú rẹ̀, dandan, tàbí iṣẹ́ kan fẹ́ jákulẹ̀ tí wọ́n sì ń wà lé ẹni náà lọ́rùn láti wá ojútùú sí i. Bí ènìyàn bá ń lépa nǹkan, bíi ẹni tó fẹ́ rìnrìn àjò lọ sí ìlú òyìnbó tó sì ń wá ọ̀nà láti gba ìwé ìrìnnà visa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ó wá ṣe kókó láti ṣe àwárí ohun tó ń ṣokùnfà àìfún ara àti ọkàn nísinmi, èyí tí àwọn olóyìnbó ń pè ní stress, àti wípé ọ̀nà tí oníkálùkù ń gbà dáhùn sí àìfara nísinmi ọ̀hún yàtọ̀tọ̀. Ohun tí ènìyàn tún lè ṣe: wá ìwé kí o kọ ohun gbogbo tó ń fa àìfún ara àti ọkàn rẹ nísinmi sílẹ̀. Kọ ọ̀nà tó ń gbà dáhùn sí àti ohun tó ń ṣe láti ṣe àdínkù rẹ̀, kí o sì máa fún ara rẹ nísinmi tó yẹ lásìkò, nítorí pé ẹ̀mí iṣẹ́ gùn ju ẹ̀mí ènìyàn lọ. Àìsàn kan wà tó rọ̀ mọ́ àìfún ara àti ọkàn nísinmi, èyí tí àwọn olóyìnbó ń pè ní acute stress disorder, ìyẹn ASD. Irú eléyìí máa ń wáyé nígbà tí ènìyàn bá ń la ìṣòro tó fẹ́ ju ẹ̀mí rẹ̀ lọ kọjá. Ní àárín ọ̀sẹ̀ àkọ́kọ́, àwọn àmì àìsàn náà lè máa kọ́kọ́ farahàn dé. Ó wá lè máa farahàn lẹ́yìn oṣù díẹ̀díẹ̀. Àìsàn yìí kì í wáyé nípasẹ̀ àìfún ara tàbí ọkàn nísinmi nìkan, àmọ́ ó tún máa ń ṣẹlẹ̀ nígbà tí ènìyàn bá pàdánù ohun tó jẹ́ lógún gan. Bí a bá wá ń sọ̀rọ̀ nípa àìfún ara nísinmi àbí ọkàn nísinmi tí wọ́n ń pè ní stress, oríṣi mẹ́ta rẹ̀ ló wà. Àkọ́kọ́ ni wọ́n ń pè ní mental stress, ẹ̀kejì ni emotional stress, ẹlẹ́ẹ̀kẹta ni wọ́n ń pè ní physical stress. Bí a bá ń sọ̀rọ̀ nípa physical stress, àwọn àmì tó máa farahàn ni àágùn, ara ẹni náà yóò máa tutù wówówó, ìfúnpá gíga, ìjayà àti ẹ̀rù. Bó bá sì jẹ́ mental stress ni, mental stress ti ń farahàn bí ènìyàn bá ti ń kúrẹ̀tẹ̀ nínú ìròrí, tí ọpọlọ kò fẹ́ ṣe déédéé mọ́, tí ó ti ń gbàgbé nǹkan ju bí ó ti yẹ lọ, tó ti bẹ̀rẹ̀ sí ní hùwà tó fẹ́ yàtọ̀ sí ti ọpọlọ pípé àti àwọn àmì mìíràn. Bí ó bá wá jẹ́ emotional stress ni, eléyìí máa ń wáyé látàrí pé ìṣẹ̀lẹ̀ kan tí ò báramu ti ṣẹlẹ̀, bóyá ẹni náà pàdánù ará tàbí mọ̀lẹ́bí kan tó fẹ́ràn, tàbí ìpínyà dé sáàárín òun àti olólùfẹ́ rẹ̀, àbí ènìyàn tilẹ̀ fìdí rẹmi nínú ìdánwò àti àwọn nǹkan mìíràn bẹ́ẹ̀. Èyí lè mú kí ìwà ẹni náà fẹ́ rìndìn díẹ̀ tàbí kí ariwo rẹ̀ pọ̀ ju bí ó ti yẹ lọ. Èyíkéyìí tí a bá wá ṣàkíyèsí pé ó ń da ẹni tí a mọ̀ láàmú, ẹ jẹ́ kí a súnmọ́ wọn kí a sì ṣe ìwádìí irú ìṣòro tí wọ́n ń kojú, bẹ́ẹ̀ kí a sì ṣe ìtọ́jú tó péye fún wọn.
Sekinat Ọláìdé Rájí ló ń jábọ̀ fún tẹlifíṣàn Orísun.